ó ti gbá ẹ̀kú baálé ọ̀rọ̀. Hello. Ẹ kalẹ́ mà. Ṣé single mother ni yín mà? Ẹ kúrò níbi tí ẹ wà kálí. Ẹ láti kejì olódì fàájìnì ó wá fẹ́ ìyàwó kan lẹ́nu mo ń bá gbé àjọ akọ̀mọ́jọ ń jà mọ́ mọ́ra pàtó tó yá ó tún lọ fẹ́ lómi ó ṣàfẹ́ ìyàwó 5 lémi àmọ́ èmi gangan ló fàájì mi àjọ lọ sí skul ni so mo ṣáà ń yí mọ́ra wọn títí tọ́mọ fi pé 5 láwọn ọmọ mi ti dàgbà mo ti pé bíi 42 báyìí so à ń jọ yí mọ́ra wọn ó wá di ọdún tó lọ ó ṣe wípé ó ń tọ́jú mi o kò kí ń tọ́jú mi náà ìyá náà ni mo fi bí àwọn ọmọ márààrún yẹn torí àwọn ẹbí mi ò fẹ́ kí n mọ kọ́kọ́ káàkiri ó ṣàṣẹlẹ̀ lọ́dún tó lọ ọkọ tí mo bímọ fún táàṣìṣẹ́jọ́ máa ṣàṣepọ̀ ó wá di pé tó bá ti bá mi lò pọ̀ tán ara wa máa dùn mí tó jẹ́ wípé wọ́n àìsàn wá ṣe mí wọ́n ṣàrù mí kiri. Tẹ́ ẹ bá ti lájọṣepọ̀ kí ló máa ń ṣe yín? Bá ti àjọṣepọ̀ ara máa ro mí á máa dàbí pé kí ọ̀tá mi lọ kú ó máa wá ṣe mí bákan nǹkan yẹn máa rìn kiri inú ara mi mo wá pè mo ní kí ló ń ṣẹlẹ̀ ó ní òun ò mọ tó ń ṣẹlẹ̀ àwọn fámìlì mi sáà gbé mi káàkiri ìgbà tó di tẹ́ẹ̀mù kan kò ṣáà mo ti kúrò ní ọ̀dọ̀ ẹ̀ a ṣáà lọ sí ibi gbogbo oríṣiríṣi láti ìrìn yìí padà so ó wá di ìgbà táwọn ẹbí mi pè wọ́n wá sọ fún pé kí ó wá gbé ìgbésẹ̀ ṣé káàdì yín fẹ́ tán ni àbí? Ṣé káàdì fẹ́ tán ni? Kò tí ì lè tán sà. Ok ma. So ó wá gbé mi lọ sí ibì kan bàbá yẹn ó mọ bàbá yẹn wá sọ fún mi pé nǹkan táwọn bá yẹ̀wò tó bá fi di ọ̀la ọkọ mi máa sọ fún mi ó wá pè mí lọ́jọ́ kejì ọkọ mi wá pè mí lọ́jọ́ kejì yìí pé bàbá yẹn sọ ni pé iṣẹ́ ibi tí mo ti ń ṣiṣẹ́ ogun yẹn ló dìde nǹkan pé mo sọ pé ogun olórogún ni o wọn sọ nǹkan kan o mo ṣáà ni mo gbọ́ gbogbo nǹkan tí bàbá yẹn wá lò fún mi láti bíi 7 days bàbá yẹn wá sọ pé tí n bá ti lo nǹkan yẹn fún 7 days nǹkan yẹn ò ní ṣe mí mọ́ ó dúró bàbá yẹn dúró èmi dúró mo ní kí ló ṣẹlẹ̀ dádì tá a bá ti jọ lájọṣepọ̀ nǹkan báyìí ló máa ń ṣe mí bàbá yẹn bá ní gbogbo ẹ̀ kí ló ṣẹlẹ̀ máa ń bolẹ̀ ń lọ. so dádì mo ṣáà ti kúrò níbẹ̀ ọdún tó lọ ni mo kúrò níbẹ̀ mo ṣáà ráàánú gbà ní church kan tẹ máa ń dárúkọ báyìí ṣáàmì fẹ́ dárúkọ dádì dáadáa yẹn so ibẹ̀ ni mo ti ráàánú gbà mo wá ti kúrò níbẹ̀ mo ti kọ́lé mo kọ́ 3 bedroom mo wá lọ yọ yàrá kan mo ṣáà ń gbé mi lọ́kọ so ẹ̀rù wá ń bà mí ìgbà kan sọ yí pé téèyàn bá ti ń lọ sí ọjọ́ iwájú pé téèyàn ò bá rọ́kùnrin yí pé èèyàn máa ń ní problem nǹkan kan yẹn gangan ni mo dúró lé lórí torí èmi àti òjò lájọṣepọ̀ mọ́ sọ pé kí n kúrò lọ́dọ̀ rẹ̀ àjọṣàṣepọ̀ mọ́ tó tó táìmù kan ó pè mí ó wá sọ fún mi pé ṣé bá ṣe máa bá lọ lélẹ̀ mo wá ní ṣé tó ká mi bá ti kú ṣé wàá lọ sórí sàárè mi ni kí ló ń ṣẹlẹ̀ ṣé wọ́n ló fẹ́ lò mí ni àbáwọn ìyàwó ẹ̀ ló ṣe nǹkan yẹn ó sàn sọ pé òun ó ṣe wá lò mí nǹkan kan àtìgbà yẹn èmi àti òjò sọ̀rọ̀ mọ́ lẹ́yìn kí n káwọn ọmọ ẹ̀ pé kákan kí àmọ́ àwọn ọmọ mi ti dàgbà àwọn méjì ti márì àwọn kéékèèké náà wọ́n ti lọ sí ọ̀dọ̀ ẹ̀ ó wá kọyọ kan lọ́dọ̀ mi tó kéré so nǹkan tó wá ṣẹlẹ̀ nìyẹn ní àti òjò ọlọ́rọ̀ mọ̀ kò dẹ̀ mọ́lé tí mo kọ́. Kò mọ̀ pé ẹ ti kọ́lé. Ó mọ̀ pé mo kọ́lé mi mú dédègbà tí mo ti rí pé ìgbésí ayé obìnrin òun ló fi tẹ́lẹ̀ ayé ẹ̀ ní òde kí n jẹ́ kó mọ bẹ̀. mi ìwà fẹ́ kọ́kùnrin wá mi wá kó mọ gùn mí kó mọ gbé mi mi ìfẹ́ yẹn torí nǹkan yóò mọ́ mi lára láti ilẹ̀. ẹ ṣe pẹ̀lú agbára ọlọ́run máa parí ilé yẹn ẹ̀ẹ́dẹ̀ rẹ̀ mi lò ọmọ yẹn á dẹ̀yìn wá yanjú pẹ̀lú agbára ọlọ́run ẹ̀yin àtọkùnrin yẹn ẹ̀ẹ́dọ̀ jẹ́ǹjẹ́ ọmọ yẹn náà ní pẹ̀lú agbára ọlọ́run. Kí ni èjì yín ṣe mà? 42 ni sà. Ní báyìí ṣé ó ti ń ṣe yín bíi kẹ́ ẹ rọ́kùnrin ni àbí kí ni ìbéèrè yín báyìí mà lórí ètò yìí? èmi máa mú mọ́ra nítorí ẹ̀rù bá mi dádì dáadáa tó tọ́jú mi tí mo ránu gbà dádì yẹn ní kí n sọra fọkùnrin òun náà ni ò jẹ́ kí n lè sọ wípé ọkùnrin kó wà nínú ìgbésí ayé mi àmọ́ mò ń wò wípé tí mo ṣe dá dúró mi ò rẹ́ni sọ pé káàárọ̀ báwo ni náà ìjẹ́ kò sí yẹn ń bẹ̀. ẹ sì máa ń láìkì yẹn lóòótọ́ ṣùgbọ́n ẹ̀yin ò lè pèèyàn láyé tí yín pé bóun rìn náìtì àwa tá a jọkùnrin náìtì wa bá àmọ́ da wọn bá lẹ́lòmíì ìbàjẹ́ lójú oorun ẹ̀ ní pé báwo náìtì ti wá àwa ni ká máa pé báwo ni náìtì tí yín ayé yín náà láwọ́ àbí. ó ti tọ́jú yẹn ti máa ń dùn mí mo ti mọ̀ pé máa ń sọ. ẹ lẹ́ẹ̀fẹ́ tó bẹ́ẹ̀ ẹ mọ̀ tí màá sọ fún yín mà ṣé lédè kan báyìí sìn ṣé ẹ wá nílò ọkọ báyìí ni mà àbí kí lẹ nílò báyìí. mi ò bímọ mọ́tò
ẹ ṣètò àbímọ bímọ mọ́. no Ọlọ́run bá yín wò tó ti So wà lọ́mọ àmọ́ márùn-ún. mo ń wá olùrànlọ́wọ́ torí gbogbo iṣẹ́ mi ó ti run down. Owó tí mo ná lé ní 2 million ẹ wo tí mo ná sórí ipò ààrẹ yẹn. ẹ lò mà mo fẹ́ bẹ̀yìn lẹ́bẹ̀ kan ẹ ní bọ́ sọ́wọ́ ẹ ní kó sọ́wọ́ o Àmì Kristi. ẹ ní bọ́ sọ́wọ́ ẹ ní kó sọ́wọ́ o Àmì Kristi. Ọlọ́run tó Àmì Kristi. kọ́lé yẹn fún yín tó dì yín mú ó sì wà láàyè ẹ o Bẹ́ẹ̀ni, iṣẹ́ yín ni kẹ́ ẹ lọ gbàdúrà fún kó dìde o ẹ gbọ́ tèmi o Yes sir. obìnrin tí ó bá jẹ́ single mother tí ò bá níṣẹ́ lọ́wọ́ ẹ mọ̀jẹ̀ ń tàn yín ó rọrùn fúrúfú obìnrin bẹ́ẹ̀ láti kó sówó ọkùnrin o Yes sir. Ṣó Mo ti tẹ̀ yé sí yín? prepare. ó rọrùn fún obìnrin bẹ́ẹ̀ láti kówó sówó ọkùnrin tí ó fìyà jẹ tí ó tún kó lẹ́rù tí ó tún jà lórí ara iṣẹ́ yín yẹn ni kẹ́ ẹ lọ mójútó báyìí ẹ mọ̀ sọ pé ẹ nílò ọkùnrin olùrànlọ́wọ́ Ọlọ́run tó ṣàánú yín dé ìkóríta yẹn ẹ lọ gbàdúrà dáadáa kí iṣẹ́ yín ó dìde Yes sir. tí ó ti yé yín mà ẹ fi ilé yẹn lẹ̀ náà bẹ́ẹ̀ yẹn ibi ẹ ti ń ra ẹ ṣé dé yẹn ilé máa ń gbówó mi tiẹ̀ ni kò lè pọ̀wó èrè nìyẹn fi máa ń kọ́lé ṣé ẹ ti gbọ́ mi mà. Mo gbé yàrá kan. yóò di ẹ má wọrí ẹ parí ẹ pẹ̀lú agbára Ọlọ́run ẹ parí ẹ etí màá sọ fún yín ni iṣẹ́ ni kẹ́ ẹ lọ mójútó báyìí mà ṣe gbọ́ mà Ọlọ́run ní fi yín lẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run. Àmín Jésù. Àmín Jésù.